Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, àtún mú update eléyìí wá nípa wuyewuye tó ń lọ online lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú interview tó grant ní platform Biola Adebayo. Although àwọn èèyàn jáde síta wọ́n condemn action yẹn wípé irọ́ ni bàbá Ìjẹ̀ṣà ń pa, wípé tí ò bá jẹ́ irọ́ ni pé why tó jẹ́ wípé government wọ́n ṣe sentence ẹ̀ into prison, and then àwọn nǹkan tó condemn wípé kò yẹ kó jásìkò yìí ni Biola Adebayo ló máa gbé wá sí online, because most of àwọn ọ̀tá tí Iyabo Òjó ní is because of ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, and most of our ọ̀tá tí princess náà ní is because of ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. So àwa rí tí Yomi Fabiyi náà jáde síta gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Yomi Fabiyi is one of the supporter of bàbá Ìjẹ̀ṣà, ẹni tó dúró ti bàbá Ìjẹ̀ṣà nígbà tí gbogbo àwọn tí kéèsì yẹn tó le gan. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí àwọn èèyàn sọ nípa kéèsì bàbá Ìjẹ̀ṣà. Although Biola Adebayo ti padà apologize, ó dẹ̀ ti delete fídíò yẹn ní platform ẹ̀, ṣùgbọ́n ẹ mọ̀ àwọn èèyàn one or two things àwọn èèyàn máa sọ̀rọ̀ lé lórí, àwọn èèyàn máa comment. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ bí ọ̀rọ̀ sì jẹ́. Ẹ ṣé gan ni. I béèrè lọ́wọ́ ọmọ gẹ́ yẹn pé má bínú o, in your testimony and the testimony of your mother, wọ́n ní oníbàbá Ìjẹ̀ṣà ti bá ẹ sùn rí nígbà tó wà lọ́mọ ọdún méje, pé ó tún wá lẹ́lẹ́kejì níjọ́ kan, ó tún ti kọ́kọ́rọ́ fi rú gbogbo díẹ̀ nígbà tó lọ sínú mọ́tò, ó fẹ́ lọ gbé wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní now. Ìyá ẹ wá sọ pé tó bá ti rí bàbá Ìjẹ̀ṣà nu TV ó máa ń gbọ̀n, pé you are still in trauma. Ó ní yes. Wọ́n wá ní can we go to this particular video? Wọ́n wá play video yẹn pé ìwọ rèé òun bá bàbá Ìjẹ̀ṣà, ó jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà, your foster mother ó ń bá yín sọ̀rọ̀, ó wá fẹ́ bọ́ta, ó tún wá ní kó wá palẹ̀kùn dé, pé why you went to go and close the door, you were not shaking, pé kí ló dé tó yẹ pé ó lọ jókòó sí ṣẹ́ àbò mi, kò sọ pé mommy don't leave me with him, ó lọ jókòó sí ṣẹ́ àbò mi, ó bínú wọnú ilé, ẹni tó jẹ́ pé tó bá rí TV ó máa ń gbọ̀n. Why did you go back and return to sit beside Baba Ijesa? The same seat, yeah. Get here was because I will not be in the camera. Only ko repeat are. Only because I will not be in the camera. Only so you were told you were shooting movie. Only that is what I was told. But I will not be in the camera. That's why they said I should sit beside him. Adájọ́ yẹn wá sọ pé, only the judge now said, now I want everybody to hear. This court is being fitted by camera. Everything anybody saw is being recorded. Now, ask her the question again so that for the third time it will be recorded. And it was recorded in the court camera. And they get confirmed. If they want to groom, want to submit the camera, what they submit to Majokosi. And then the senior advocate that Awoshika said, I rest my case. Wow. That is the only time the video, was played to the judge. And everybody saw it, and no objection from the prosecution. Mo ṣe sọ yìí, ẹ lọ bèrè fún transcript yẹn, ẹ ṣe máa bá ń bẹ̀rẹ̀ yẹn. George, kọ́ yé parọ́ pé ó ti lọ serve sentence yẹn, ó ti ṣe kinní kan. They proffered life imprisonment and 16 years. Ẹ wo princess yẹn ó parọ́, ó ní 3 years tí bàbá Ìjẹ̀ṣà lò yìí, ó ní déédéé prison calendar 16 years ni. Bí ẹ pàwọn èèyàn lọ́pọ̀ lórí social media. Àlè gbogbo èèyàn ti ní touch brain. Ọ̀rẹ́ fẹ́ gbà fọ́lọ́run. Iye bàbá mi wo àárín òun àti ìyá àsìnkú Alice Òjó, àwọn onírú àwa ya ni máa kóòdù orúkọ ẹ̀, Iyabo Òjó ọmọ Olúbùnmi Fẹ́túgà àti dóná gbogbo ayé yín ṣe wá jẹ́ bí òkú báyìí, àti tó lóhun wòkúwòkú dé tó ń Àbókù sọ̀rọ̀ ni. Àbókù yín báyìí bí mọ́ṣúárì bí cemetery bí nǹkan kan kò kú ònú ayé yín, kẹ́ra pósí kẹ́ra ṣòkú kẹ́ ṣe gbogbo ẹ̀, ẹ wo ayé yín ẹ̀ tí ìkú gan ẹ ti di òkú. Iyabo Òjó sórí àárín iṣẹ́ tó ń bọ̀ lọ́nà yẹn bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run ó máa jẹ gbèsè bọ́ọ̀bẹ̀ ni. Ó ti gba omi lójú àwọn èèyàn jù. Ó délé ṣé bí okay ibi tẹ́ ti ń kíní kan igbá àwọ̀ if you mention my name
èmi tẹ̀lé pé jọ́ta ọkọ̀ gbórúkọ ẹ lórí social media àti rú àti sánmọ̀ àtòkè gbogbo ẹ̀ máa di bí ó máa di bóòlù ìyá mi ni máa rí kí pẹ́kẹ́ ẹ dùn. mention her name wọ́n mention ẹ ní òru gànjọ́ olórí burúkú ẹ ò ń béèrè omi ní lórí show tó ṣe ń jọ yẹn tí ò wọ́ 10 minutes ẹ̀jẹ̀ gbẹ lára ẹ straight ni. ẹ mọ̀ pé torí gbogbo àyẹn Liz ò tí ì mọ kòrókò báyìí pé kò tí ì mọ human rights dáadáa kò tí ì mọ òfin dáadáa pé tó lè búyọ̀ kó dárúkọ yan. bàbá sórí ńgbà tá a tún wá gbọ́ tó tún di. tó bá dárúkọ ẹ ó máa kú sí 250 ní. wèrè kinní kan ní. wọn lè fẹ́ jẹ́ kó kú sí 250. ẹ má listen sí ẹ má ṣe kinní kan sí sórí gbọ́ tí wọ́n tún gbé fáìlì jáde mo sáré pé àwọn kọ̀ọ̀kan wípé yí nǹkan tí yèyé ṣe yìí kinní wọ́n ní olórí fọkàn ẹ balẹ̀ kò séwu mo ní ó ti tán tẹ́ bá ti ní ò séwu. mo mà tún rò wípé pírẹsidẹ́ǹtì nàìjíríà ó máa pe ti Togo á pe ti Amẹ́ríkà á pe ti UK mani máa rí nǹkan kan aṣolófo ni ẹ ní nísinmi. original certificate ni o kò ṣe fake o ó yè mí gan lẹ́nu. ẹ ní nísinmi àṣé nǹkan tó ń ṣe yín lẹ máa ń fi bú àwọn èèyàn àṣé yìí gan ni patient Yaba apá òsì àmọ́ Ọlọ́run á bá wa tún mú tapọ̀ ọ̀tún wá fẹ́ rí sùn. Mr. Yomi. ẹjọ́ mẹ́ẹ̀kẹ́nà olórí ẹjọ́ kọ́ mẹ́ẹ̀kẹ́nà pọ́ọ̀sì nìkan o ẹ má yẹ kó tún máa pọ́ọ̀sì níbo la fẹ́ dúró sí ẹjọ́ dó sápọ́ọ̀sì any case wọ́n máa ṣe àwọn princess àti Dàmọ́lá yẹn lọ́ máa gbé kí ni bàbá ìṣá ti lọ ọtí iye tó kù ní pé ṣé serving tó serve yẹn ṣé ìyà tó tọ́ lẹ fi jẹ́ ní àbí ọ̀nà túṣu àwọn ẹ̀ máa tún sọ gbèsè táàṣì ní bá bọ́ta lọ́la wọ́n yìí máa sọ gbèsè kò ṣe dá padà mọ́ ó ti lọ serve under the law you can't serve 2 sentences for a single crime kò possible. n tí gbogbo yóò mọ̀ ní wípé fídíò tó ń pín káàkiri sí kò ń ṣe pé ààrin nígbà tí kéèsì kọ́kọ́ ṣẹlẹ̀ but this is how devilish these people are. Fídíò tẹ́ ń pín káàkiri wọ́n ti fìyà ẹ̀ jẹ but wọ́n mọ̀ pé you people are not ní mind of your own wọ́n wá ń present ẹ̀ bígbà tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé àṣírí jáde kò sí tuntun nú nǹkan tó ń gbé jáde yìí. But this is how they operate. Wọ́n wá ń ṣe bígbà tó yẹ pé eléyìí ni nǹkan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde o táwọn because ẹlòmíì ò rí ẹlòmíì ti gbà gbogbo kéèsì tí ó ṣẹlẹ̀ yẹn is 2021 to 2025. Ojú wa ń tì wọ́n pé ládùúrú nǹkan táwọn ìkíní wọn gbé jáde ń gbà yẹn gbogbo ẹ̀ ìjọba rí gbogbo ẹ̀ náà lọ fi ṣe kà tó fi ṣe gbogbo ẹ̀ ńgbà tá a máa rojọ́ ta ṣe gbogbo ẹ̀ tán ní ìjọba ní pé kó wá lọ sẹ́wọ̀n gbére àti wọ́n padà ṣẹjọ́ yẹn wọ́n rí pé kò sọ̀rọ̀ ń bẹ̀ bọ́ páńpẹ́tẹ̀ dẹ fún máa ìjàmbá lẹ ṣe fún àmọ́ lábẹ́ bó tilẹ̀ òǹkórí ó kó wọ́ wúdà yẹ kó wọ́ yẹn má wọ́rì ibi tó wá sí lélẹ̀ lọ ṣọdún mẹ́ta ẹ̀ 5 years lọ ṣe 5 years ẹ̀ ń bẹ̀ which is 3 years and 4 months by the time you are out gbogbo gbé yẹn á ti lọ but àwọn ò lè rán ẹ lọ sẹ́wọ̀n gbére because ìjọba fi ẹsẹ̀ tó fẹ̀rí kọ̀ọ̀kan tó múlẹ̀ pé máì ó bọ́ ọmọ ọkàn sùn in fact ó ń jọ wípé ẹ̀ ń gbè sí ẹni tó fi ẹ̀sùn kàn kí ó lè rí ìkàṣe fún ẹni and they refuse to sentence Baba Ijesa to life imprisonment ṣebí gọ́ọ̀mẹ̀ntì ló ṣe case against Baba Ijesa ṣebí gọ́ọ̀mẹ̀ntì ló ní court tó gbé Baba Ijesa lọ wọ́n dẹ̀ ní àwọn ò lè rán lọ sẹ́wọ̀n gbére so kò ń ṣe pé bóyá èyí tó ṣe ń gbé jáde tuntun ni báwọn ará bí gbogbo àwọn Ìyábọ̀ ìbọn ṣe máa ń ba yéèyàn jẹ́ lórí social media wọ́n wá gbé jáde wọ́n á rí package ẹ̀ bí ẹni pé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ wá rí speaker kan wá bẹ̀rẹ̀ yéè yóò bó bá ṣe lá owó ẹ̀ àti rí tẹ́lẹ̀ òun lọ́ fi ṣẹjọ́ ta ṣe ń jọ sí tó fi rán lẹ́wọ̀n so kò ń ṣe tuntun so ẹni tó bá ń tẹ̀lé abiri pé wọ́n ṣe ìfẹ́ ṣìkà fún Baba Ijesa that's how they destroy people torí wọn fẹ́ kó jẹ́ èèyàn mọ́ ó ti padà sínú society he has been rehabilitated ó kàn ní òun ò kí ń ṣe rapist òun ò dẹ̀ ṣe pedophile ní sọ pé ó padà sí lẹ́nu mo fi Ọlọ́run búra I will continue to say my name is Yomi Fabiyi Baba Ijesa is rapist is pedophile he never slept with that girl and there is no evidence that he slept with the girl and he was never sentenced in any court as we speak now for sleeping with any child or any girl. The only reason why he suffered was because of that trap the princess is set for to ambush him into misfortune. He overstretched his sexual feelings by placing a girl that has the features of an adult who is actively having sex
to ensure that they pushed him until he touched the girl. And that is what they did, and that is what evil people do. And no police officer was part of the plot. Princess plotted everything by herself, and that is a criminal act under the law. But unfortunately, we have a government that gave her a pat in the back and she ran to UK. That is the truth. Princess Ologbe kini ẹ jáde. Ẹ má tọ̀nà yín. Ìyẹn ti wọ́n síbi tó wà ní London tó wà ń bẹ ó ti gọpa. Ó ti yé. Ṣé tí wàá fún yín láṣìírí kan lénìí? Goddaughter tí ò bẹ̀rẹ̀ sí ń bá polówó ń sìn yẹn. Bó ti ẹ̀jẹ̀ kọ́ ọjọ́ máa ṣìkà fúnra wọn ni. Torí yẹn náà burú bí olórí burúkú. Bó ṣe lọ bá Fúnkẹ́ ṣe fíìmù yẹn, ó yìí máa jẹyà lọ́wọ́ Goddaughter. Bí Goddaughter náà ṣe gbé kíní ẹ̀ sórí kó máa bá ẹ̀ ọ̀kẹ́ yẹn ti lọ ṣe fídíò kan. Ó mọ̀ fẹ́ rún pa ni o. Ó rún pa ni o. Tó ń sọ fáwọn bọ́ì tìmí nìyẹn pé òun ò ṣe kíní kan pẹ̀lú olóṣèlú mọ́ yẹn. Gbogbo ibi tó ti rìn sí tó ti yẹ̀pù ẹ̀ bá blọ́ọ̀kì kéèsì ìyàwó Mohbad yẹn ó ti sáré ń ba bẹ̀gẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn náà òun ló ń sọ pé. Kò yẹ yín gbogbo mò ń sọ̀rọ̀ parable but ẹni tó bá rí ẹ lóye o. Amọ̀ra wa pẹ̀lú àwọn púpù yìí. Because now mo rí téèyàn kan sọ pé. Ó ń gba ti gẹ̀ yẹn jẹ́ lọ nìyẹn. Mo rí téèyàn kan sọ pé fíìmù ẹ fẹ́ jáde kò yẹ kó jẹ́ time. I don't know the right time to bring somebody to my own show. I don't know if your brother is going to tell me the right time. The thing is, tó bá yẹ pé ọ̀wọ́n ni Biola pè ní time, won't she go? She will go there. She will honor the invitation, and she will still say. And I even saw one post. She was saying he should take his children's name out of his mouth. This man did not say anything about her kids. He only said there was a time to let the kids with him. This woman ago. Olórí ìyá tí Biola wá ń jẹ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ mi délẹ̀ ni. Ká ní ó ti mọ̀ ni kó edit bí tó ti kí Liz Anjorin yẹn kúrò. Mi sọ pé kó yọ kúrò. Ṣé ń sún yín láṣìírí kan lénìí? Liz Anjorin ò ṣe anybody o. Kò ṣe nǹkan kan tí ò da ẹ̀ṣẹ̀ kan tí Liz Anjorin ṣe ni wípé ó níyàn kan tó fẹ́ kílẹ̀ pé onígbáná yẹn. Ẹni tó fẹ́ onígbáná yẹn. Junior ni. Ìyẹn wá jẹ́ Goddaughter fún Lizzy. Pé Lizzy tí ẹ̀kọ́ gbé yẹn ó pọ̀ sẹ́yìn. Yẹn ni wàhálà. Òun ni gbogbo ìyàtẹ́rí tó fi jẹ Lizzy tó fi ṣèkà fún tótó yìí o. Kò ṣe pé ó ṣèkà fún kankan nu wọn. Torí pé ó pọ́n torí pé ó ń wò níwò pé èèyàn gba ọkọ òun ìwọ ló wá ṣe godmother fún. Ìwọ tó ṣe godmother àwọn méjì lọ jẹ ìyá yẹn o àtàntí wa Bímbọ́. Òun ní gbogbo wàhálà tẹ́rí tó dájú kọ Lizzy tóun náà fi kọjú sí wọn padà báyìí. Òun ní tó fi ṣẹlẹ̀ tó fi dé six tó wáyìí. Unlike ọba lápíópíó wọn mú iṣẹ́ wọn lẹ̀ tó fi empower àwọn single mother sí nìyẹn o. President General ẹ bá fẹ́ make owó tẹ fẹ́ lówó gidi ọkùnrin tó bá ti wá fokó lọ́yìn ẹ rìkọ́ọ̀dù wọn máa gbọ̀n táyé máa fi parẹ́ ni ẹ fi wọ́n ṣe ẹrú táyé máa fi parẹ́ ni ntẹ́mìlì tó ń trend lọ́sìn nìyẹn o ó gba àwọn ọmọ sí story bó ṣe lè ba yéèyàn jẹ́ bó ṣe lè parọ́. Bó ṣe máa hide sí máa rìkọ́ọ̀dù wọn bọ̀dá Yomi ó máa kọ àwọn ọmọ. Àwọn yóò kí ẹ̀ wọ́n wà àwọn yóò kí ẹ̀ tó máa kọ̀ àwọn ọmọbìnrin ò ní lọ́kọ mọ́ àwọn ọmọbìnrin ò ní lọ́kọ kò ní sọ́kùnrin tó bá fẹ́. ṣe bá máa yọ bọ́ọ̀bù ká tó bá yín sùn ní òlé ẹ bá ti wá máa yọ bọ́ọ̀bù ìtúni bọ́ọ̀ṣọ̀ táwọn fẹ́ bá yín sùn a máa kọ̀ yọnu zipu ni. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn yẹn ti jáde síta lóríṣiríṣi tí wọ́n ti sọ̀rọ̀ tán kọ̀ndẹ́mù kan tó lóye Sunday Igboho sọ àwọn yẹn sọ̀rọ̀ sí gan o wípé oníjẹkújẹ ni something like that ṣá wípé kó focus lórí ẹni tó bá fẹ́ support kó má kọ̀ndẹ́mù àwọn míì tó bá ń support another candidate wípé àìjẹ́bẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ pé ṣe bí Yorùbá nation ni ó ń agitate fún tẹ́lẹ̀ pé but definitely òun náà lẹ́bọ̀ lẹ́rù ló ṣe ń ṣe gbogbo àwọn wa tó ń wù yẹn wípé ó yẹ kó dúró tán lórí Yorùbá nation ẹni so ọ̀rọ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tẹ́ jẹ́ fẹ́ wá sí wa ẹ comment ẹ like ẹ share ẹ jẹ́ ká mọ̀ opinion tí yín lọ́dà comment section I appreciate the support yín so far so we love you all thanks for watching.